قال له اقرأ واصعد في درجة الجنة وغرفها فهو في صعود ما دام يقرأ هذا كان أو ترتيلا. ẹ̀kọ́ tajwid ní èdè Yorùbá. àfààní mal makhraju khamisu ashar, kí ni ibùjáde arafi ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún, wa ma yakhruju minhu, kí sì ni arafi tí ń jáde níbẹ̀. àfààní al makhraju khamisu ashar, ibùjáde arafi ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún òun náà ní kí ni min batni shafati sufla, òun náà ní ìsàlẹ̀ ètè, ma atrafi thanaya al-ulya, má ibi eyín òkè. wa yakhruju minhu fa'u faqat, tí ń jáde níbẹ̀ náà ní fa, kí ni mo pè é, fa, a ní fàtẹ̀mọ́nú, inú ètè ni fa. àfààní mal makhraju sadisu ashar, kí ni ibùjáde arafi ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. wa ma yakhruju minhu, kí sì ni arafi tí ń jáde níbẹ̀. al makhraju sadisu ashar, ibùjáde arafi ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. huwa ma bayna shafatayn, òun náà ní tí ń bẹ láàrin ètè méjèèjì. wa yakhruju minhu waw wal ba'u wal mim, ń sì ń jáde níbẹ̀ wá àti bá àti kíni àti mim. wá ń jáde níbẹ̀, bá jáde níbẹ̀, mímu náà sì ń ṣe kíni, mímu náà ó tún jáde níbẹ̀. àfààní illa anna al-wawa binfitahiha wal ba' wal mim bintibaqiha, ṣùgbọ́n wá ń tiẹ̀ o, ẹ mọ̀ pé níròyìn wà látijọ́ aláyé ti dáyé, òun náà ni pé ká yanu pé, ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé àwọn yòókù ni mímu ni àti bá a sì kíni àwọ̀ tè pópó ni, àwọ̀ ètè pópó, gẹ́gẹ́ bí bá ẹ ti rí bá a lè lanu kan ní ha kò possible. wá onìkan ló wá, a bá ti pè tẹ́ ẹnu gbọ́dọ̀ yà, a lè sọ pé wù, ṣùgbọ́n bá yóò dúró tiẹ̀ ní bá. bákan náà mím a lè sọ pé ẹni pé tè ló pè. àfààní al makhraju sabi'u ashar wa ma yakhruju minhu, kí ni ibùjáde arafi ẹlẹ́ẹ̀kẹtàdínlógún, arafi wo ní sì ń jáde bẹ́ẹ̀. sẹ́rí ibùjáde arafi ẹlẹ́ẹ̀kẹtàdínlógún òun náà ní ìgbẹ̀yìn, ṣé mọ̀ pé báyìí sọ fún wa kí 17 náà ní gbogbo ẹ̀. àfààní al makhraju sabi'u ashar, ibùjáde arafi ẹlẹ́ẹ̀kẹtàdínlógún. al khayshum, òun náà ní àjàmú, kí ni mo pè é, kì í ṣe imú o, àjàmú tó ní nǹkan ṣe pẹ̀lú imú. àfààní wa huwa aqsal anf, òun náà ní erékùṣù imú. wa yakhruju minhu ahrufil gunna, ní tí sì máa jáde níbẹ̀ òun náà ni àwọn aráàfin tó ní ṣe pẹ̀lú gunna, àwọn aráàfin ìrànmú. àfààní wahiya nun as-sakina, òun náà ni nùnù ilé tó gba sukun. àfààní wa tanwinu hala idghamihima, bákan náà àti tanwin nígbà tí a bá ń ṣe idghamu tanwin àbí idghamu nun. àfààní bi gunna, pẹ̀lú gunna, idghamu bi gunna, torí pé gbogbo idghamu náà kọ́ ló ní gunna nù tá a ti kọ́ sẹ́yìn. wa ikhfa'ihima, àgbà tá a bá ń ṣe ikhfa'u rẹ̀ náà bákan náà, ikhfa'u nùnù ni àbí ikhfa'u tanwin. so mo rò pa gbọ́ yé báwọn. àfààní wal mim wan nunu mushaddadatayn, àti mím àti nùn nígbà tó bá gba ṣádà, àti mím àti nùn nígbà tó bá gba ṣádà. tí mímù bá ti gba ṣádà, tí nùnù náà gba ṣádà, Yorùbá mi alápọ̀nlé, a jẹ́ pé kí ni ó máa wáyé bẹ́ẹ̀, a máa ṣe khayshum ni ó ti máa gbà jáde. láfọ́ olórin fi ní wa gunna miman thumma nunan shuddida wasammi kulla harfa gunnatin bada. wọ́n wá sọ méjèèjì ní harafi gunna. mo rò pé agbó àlàyé ẹ̀yẹ Yorùbá mi alápọ̀nlé. níparí ẹ jẹ́ ká mọ̀ pé kò dàrú, a ti sọ nùnù kan tẹ́lẹ̀, ṣùgbọ́n nùnù tá à ń sọ ń bẹ̀ òun náà ní ordinary nùnù tó bá ti àti sí nùnù tó gba sukun tí ó sì gba ṣádà tí a sì èdè gọ́ọ̀mù ẹ̀, kò sí nínú àwọn nùnù tá a sọ ní ibùjáde ilé tá a kọ́ sọ tẹ́lẹ̀. eléyìí tó bá ti gba sukun, imú ni ó gbà jáde. eléyìí tó bá ti gba ṣádà, imú ni ó gbà jáde. eléyìí tá a bá ń ṣe èdè gọ́ọ̀mù àbí tá à ń ṣe fáwù rẹ̀ tí gúnná bá sá ti wà ń bẹ̀, imú ni yóò ṣe kíni, imú ni yóò gbà jáde. gẹ́gẹ́ bí in. mo lérò pé ẹgbọ́ yẹ Yorùbá mi alápọ̀nlé. ẹ wá jẹ́ àdàkùn tá a bá ń ka Qur'an Yorùbá mi, ẹ má jẹ́ ká máa ka Qur'an lẹ́ni tí ń rán mú ka Qur'an tí ń fi mú ka, ẹnu là á máa fi ka Qur'an, kì í ṣe mú. pàápàá jùlọ nígbà tá a bá ń fa ara fi máa dù, ó kọ́ mọ̀ kó kálukú náà kíyèsí rẹ̀, imú lọ́pọ̀lọpọ̀ fi máa fa máa dù. alhamdulillahi rabbil alamin, àṣìṣe lélẹ̀. bó ló ṣe correct? alhamdulillahi rabbil alamin. madu ó láti sọ fún wa nípìnlẹ̀ pé inú okùn lòun ti ń wá, kì í ṣe kíni, kì í ṣe
ìmú. Bákan náà innal ladhina amanu wa amilus solihat àìfimú ka Qur'an. Ẹnu ni innal ladhina amanu wa amilus solihat. Kìí ṣe innal ladhina ọ̀pọ̀lọpọ̀ ní lanu wọn a máa fi mú kà. Eléyìí àṣìṣe ni, eléyìí tó gbajúgbajà ní àwùjọ àwa. Ṣáájú àti níparí, ẹ jẹ́ ká rí dájú pé gbogbo Qur'an tá bá kà ká lọ kọ́ lọ́dọ̀ àwọn tó bá mọ̀ tó yanjú, ká kọ́ lọ́dọ̀ wọn ká pèsè alẹ́ nu. Eléyìí náà ni sunnah Ànábì wa Muhammad. Wassalamu alaykum. ناديت اللهم يا خير سامع أعذني من التسميع قولا ومفعلا إليك يدي منك الأيادي تمدها